àdámọ̀ ṣúgà tí ṣúgà bá ti dùn yóò rẹ́ra pé bò òun blame Ọlọ́run kó fi tán gẹnu sí ọlá ni. Allah. so déédéé bó ṣe wá wí wọ́n wá ń gẹnu kò lè fọlọ́hún Ọlọ́run tó plọ́ọ̀gì ẹ̀ ni ó lè yọ yóò sì yọ tán gẹnu sí kò ń bẹ kò lè. Allah. kọjọ́ méje tó wá pé tá a bá tẹ́ńdà apology sẹ́yìn tó tọ́lọ̀ ń kó fún ayọ̀ kò ní sọ o ìjọ tọ́lọ̀ ń bá lé aburú sí yẹn náà kọ́ ni máa ń bẹ̀rẹ̀ o Allah. ìjọ nǹkan ni ó bẹ̀rẹ̀ o àmọ́ yóò bẹ̀rẹ̀ kèé sé pé. ní èèyàn bá ti tájú ó bá parẹ́ ní ó máa bá lọ́rin jà gbogbo tí wọ́n bẹ lọ́wọ́ rẹ lóògùn mọ́tò lọ́rin o ọbẹ̀ lálàsí. agbára rẹ ò ká tàbátì àdá ẹyọ kan délẹ̀ o. àmọ́ bàtẹ́rì rẹ ti dàrú. àwọn bàtẹ́ ti yá wèrè tẹ́lẹ̀ rẹ ti dàrú. ó ní àwọn afáwa ganu sílé àwọn àfáà ganu sílé òun. ilé wo ni wèrè kọ́. ilé wo lọ kọ́. owó wo lè lérí ibú ni. owó rẹ lérí ibú ní. ìwọ alágbe. ìwọ alágbe ìwọ mọ̀ sí. kágbé wá gbé ọ̀tún. lágbé wá gbé ọ̀tán fún ọ ní owó. ó ní àwọn afáwa ganu sílé. wọ́n wá ganu sóhùn wọ́n tó ti yá wèrè. àwọn afá. gbogbo tó bá ní agbára tí kò máa sáré káàkiri yóò parí àìpẹ́ yìí. Àmín. àwọn wọn lálàá sí ni làwọn àbá ni wọn ń dànù bẹ́ẹ̀ni bá tẹ wá gbé ọ tó sì wí wọn ló wí a word take apology I'm very sorry kò ní dáa fún ọ wọn bá ní òní mímọ ó tó sì tẹ ikú ni òjò aburú tó rọ ọmọ amẹríkà yóò sọ sínú lẹ́yìn tọmọtọmọ ẹ lọ farabalẹ̀ wà láì tẹbálà àfa àtọláyé. àwọn afá àlọ́ ní sọ pé àpàlà sí ikú máa bá yẹn téèyàn bá ṣe tó ṣe yìí ni ó lóhùn àwọn ti kọjá rẹ̀ ọba Awólọ́wọ̀ àbí ọba kò dé kò tí wọ́n dé lọ lẹ́yìn pé kò dé bẹ́ẹ̀ wọ́n mú Awólọ́wọ̀ jù sẹ́wọ̀n tí ọ̀ràn kan rẹ̀ má wọn ò mú irú rẹ̀ tẹ jù sẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣáájú ẹni tó wá máwó lọ́wọ́ wọn èbí táwọ́lọ́wọ́ ń ṣèjọba Nàìjíríà kí ló ṣe ọwọ́ àná ni wọ́n bọ bàtà wọn mọ́sálásí wọ́n á sọ pé wọ́n èbọ bàtà wọn mọ́sálásí ní kílọ́fẹ́ ṣẹlẹ̀ wọ́n lè tọ́wọ́ bàtà wọ́n èyí láti pọ̀ tán ni ó ti kùn lọ àwọn afọ àlọ́ ní lórí ẹjẹ́ wá sí ọwọ́ àlọ́ ní kọ́ afọ àlọ́ ní pé wọ́n ganu ẹjẹ́ kọ́ wá sí pé mission rẹ̀ gẹ́gẹ́ ibi ń bá àwọn afọ àwí ni. àgbọ̀gbọ̀dọ̀ sọ lọ́tẹ̀. ọgbọ́dọ̀ tó bá sọ ní ti kírímẹ́ńkárì kò ní jókòó mà sọ́tà gbà pé bá. ẹ̀yin bàbá ẹ fi ọwọ́ wọnú ẹ jọ mo bẹ̀ yín ni sẹ́rí lóòótọ́ tí ẹ bá ní ká ẹ síbẹ̀ sí tó ó ṣeé ṣe torí nǹkan tó náà jẹ́ tẹ́lẹ̀ ikùn tàbí torí ibi tó bìlọ́ǹgì sí kó wọ́n yín má ka ṣùgbọ́n àtàkùn wọnú àdókò lè mọ́mọ́ ẹ wọ́ ó ní mo ṣe ní ká ẹ jọ ẹ fi ọwọ́ wọnú lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde tẹ́ bá ní bó ṣe dùn yín tó lẹ́sẹ̀ fẹ́ wùwà ẹ̀ tún ṣe Ọlọ́run ṣe bọ́ọ̀rọ̀ tó ń sọ ṣe bá àwọn àfáà ló ṣẹ̀ ṣe bẹ́yàn ló ṣẹ̀ ṣùgbọ́n tẹ́yìn bá sọ wípé ẹ fẹ́ jẹ́ kí ẹ fẹ́ fi dáhùn ẹ fẹ́ káwọn èèyàn ti ara ẹ mọ̀ wípé lóòótọ́ agbára wà lọ́wọ́ ẹ̀yin àfáà ẹ ní àṣírí lọ́wọ́ bí a tẹ́ ẹ ṣe nǹkan kan sáwọn ọmọ ẹ̀ lóòótọ́ ẹ lè wò ó níwò pé àwọn èèyàn kan sára sí yín ṣùgbọ́n sẹ́wọ̀n pé láti bẹ́ẹ̀ lè ṣe Ọlọ́run ọba ó lè mí ṣe ń bẹ̀yìn wípé ẹ̀yin bàbá ẹ jọ̀ọ́ ẹ fọwọ́ wọnú ìwà tó wù sí ó dùn wá kò sí èèyàn nú wa tí a sọpọ́tì ìwà tí Alhaji Wasiu Ayinde wù torí pápá wa tàbí ṣe mùsùlùmí tá a bá ní àní sọ̀rọ̀ pé ṣe bí mùsùlùmí ni àwọn mùsùlùmí ẹgbẹ́ ló wù wọ̀nyẹn sí tó bá yá bàdára ẹlẹ́sìn míì ìdí ẹ̀ nìyẹn tí àwa náà fi ń bẹ̀yìn pé ẹ fọwọ́ wọnú gbogbo àwọn ọmọ tẹ̀ ń kó jẹ́ náà kò ló fi bẹ́ẹ̀ gbádùn ẹ̀yin bàbá lè rò pé gbogbo ọmọ ìjọ tí wòlíì ń wàásù fún ló gbádùn ṣé bẹ́ẹ̀ náà wà lẹ́rù ṣe máa rò pé gbogbo àwọn ọmọ tẹ̀sí wá sí fún ló máa gbádùn ẹ fọwọ́ wọnú ẹ̀yin bàbá amóye nǹkan tí àwọn èèyàn ti ṣe sáwọn àfàtójú ilé lọ bàbá mi Akeugba Gold àwọn mùsùlùmí ara wa lásán ẹ mú nǹkan tó fojú bàbá yẹn rí lórí social media tán pè lórúkọ kínní kan Akeugba jẹlẹ́dẹ̀ Akeugba kínní kan tán bu tán ṣépè fún èèyàn mélòó ni bàbá yẹn rán ara sí bàbá mi Mọ́ríkàs mo ṣe wo fídíò kan náà táwọn kan sì bú bàbá yẹn èèyàn mélòó ni wọ́n rán ara sí bàbá Adébóyè ìdánijọ́ mẹ́ta yìí ẹ mọ báyẹn ṣe bú bàbá Adébóyè kódà gbàgbé bàbá Adébóyè gan padà sọ̀rọ̀ tán àwọn fẹ́ ṣe báwọn ṣe tó ẹ̀rí padà sọ̀rọ̀ wípé Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn ṣe nǹkan tó dá sí Jésù bàbá yẹn tún pàpà tún tọrọ dájú jẹ́sẹ̀ fáwọn èèyàn pé bàbá dáríjì wọn torí wọn mọ nǹkan tó wọ́n ṣe mélòó wá ní àwa ẹ jẹ bùrẹ́yìn bàbá mi àgbájẹyìn dá Adémọ́dé ló ń sọ̀rọ̀ ire.